ọmọ Yorùbá a kú oríire, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, ọmọ ìkọ́kọ́ tún ti ṣẹlẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tó jẹ́ ìròyìn ayọ̀. Trust me, ìròyìn ayọ̀ ló mú wá fún yín. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kí wa kú oríire. Nǹkan mẹ́ta ni mo mú wá fún yín. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, gbogbo ìròyìn ayọ̀ o, ṣùgbọ́n eléyìí ló ṣe kókó jù tí mo ṣe torí ẹ̀ ṣe prógrámù yìí, tí mo dẹ̀ máa fi fídíò yẹn wọ̀nyí nísinsìnyí. Ẹ bá mi share fídíò ìpè lọ viral. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé Yorùbá nation kò lè bọ́ sí, gbogbo àwọn tó ń sọ pé kò lè sí material fún Yorùbá nation, gbogbo àwọn tó ń sọ pé kò ní sí ìfọ̀tà máa fi rọ́ọ̀lù Yorùbá nation, ẹ jọ̀ọ́ ẹ bá wa pè wọ́n tó wá fojú ara wọn wo fídíò yìí. Kábíyèsí Elédùmarè, àbájọ torílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní tipátipá tìkúùkù tí wọ́n ṣe fẹ́ fi wálẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọmọ Yorùbá kan tó ti bírèkì rẹ́kọ̀dù ńlá kan tó lágbára tó jẹ́ wípé ìròyìn ayọ̀ ní fẹ́wọ̀n táì ṣe Yorùbá nation. Eléyìí pọ̀ jù. Tẹ́yìn gbọ́dọ̀ wo fídíò yẹn, ẹ mọ̀ pé ata tó lẹ Yorùbá, ilẹ̀ pé ata tó lẹ Yorùbá, iyọ̀ tó lẹ Yorùbá. Ẹ̀yin náà wò ilẹ̀ tó lọ fún àwọn ọmọ Yorùbá, ilẹ̀ tí ó kún fún ìwà àrà tó yín ni. Ìròyìn tí mo mú wá fún wa ìtẹ́ bá gbọ́ ẹ̀yin gbọ́ ẹ̀ mọ̀ pé a máa ṣe níbi kí a ti kúrò lábẹ́ Nàìjíríà ni. Nísìnyí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní congratulate wa ní comment section. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kí ká máa kí wa kú oríire, ká máa sọ pé God bless Yorùbá nation, God bless Yorùbá land, God bless Sunday Igboho, God bless Professor Banji Akintoye. Ọmọ Yorùbá, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, máa fi fídíò yẹn yìí nísìn kẹ́ lè mọ̀ pé oko ẹrú làwọn ọmọ Yorùbá wà, kẹ́ lè mọ̀ wípé ó dìgbà tá a bá kúrò lábẹ́ Nàìjíríà kí ọ̀pọ̀lọpọ̀ ègbò kó tó jáde ilẹ̀ Yorùbá. Some of you might be doing well, small and have the thought that you have arrived. Kò tí sẹ́ni tó arrive ilẹ̀ Yorùbá, oko ẹrú ni gbogbo wa wà. Tó bá dàbí rọ́ láàrin èmi àti yín, tí mo bá fi fídíò rán yìí tán, ẹ wá sọ fún mi pé ṣé lóòótọ́ ṣé oko ẹrú la wà àbókò ẹrú kọ́ la wà. Ó ti ẹ̀dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n mọ nǹkan, wọ́n dá nǹkan kan mọ̀. Ajáde alọ́kàkiri 4 countries ni mo ti lọ tí mo ṣẹ̀dé yìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ni. Gbogbo wa la rí fídíò kan tí mo drop nígbà tá a dúró Ghana, ta lọ bá ọba gbogbo ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Ghana. Mo sì máa brief yín lórí ìyẹn náà. Countries 4 la lọ káàkiri. Ìkọ́nú ẹ̀ ní Ghana tẹ̀rí last lọ yìí, ta lọ sí ọ̀dọ̀ ọba tó jẹ́ olórí gbogbo Yorùbá. Kẹ́ lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá máa èmi tí máa ń sọ fún yín pé ilẹ̀ Yorùbá máa bọ́ sí, ẹ mọ̀ pé máa bọ́ sí ni. Ọlọ́run ló sọ pé máa bọ́ sí, kò rẹ̀ sí ẹ̀dá kankan tó lè yẹ̀. Now fídíò tí mo kọ́kọ́ fẹ́ play fún yìí, màá fẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀. Ẹ bá kọ̀ wo fídíò yẹn, mo fẹ́ jẹ́ kẹ́ comment lórí fídíò yìí. Kó dídé òyìnbó kọ́ máa bẹ̀rọ̀, ẹ máa fojú ara yín rí. Ní tó máa ń dùn mí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn enemy of progress àwọn ọlọ́mọ lọ comment. Ẹ̀yin tẹ́ wá jèèyàn tiwa tẹ́ ìṣe enemy of progress, ọ̀pọ̀lọpọ̀ yóò kì í comment. Comment yìí dẹ̀ ṣe kókó. Tí bá ti play video fún yín nísìnyí, kẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́sàbẹ̀ comment section fún àjọ àgbáyé pé ṣé wọ́n rí pa tó olúwa ṣe, ṣé wọ́n rí pé a ní nǹkan ta lè fún ẹmọ̀ ẹgbẹ́ kí wọ́n mọ̀. Nàìjíríà ń pa kádàrá gbogbo ọ̀dọ́. Ọlọ́run Elédùmarè ló yí àwa kọ̀ọ̀kan tó ju wá látọ̀ pátápátá. Àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá yìí wọ́n fẹ́ bayé àwọn ọmọ Yorùbá jẹ́ pátápátá ká má jẹ́ nǹkan kan mọ́. Ẹ lọ wo àwọn tí wọ́n gbé ní Nàìjíríà, ẹ lọ wo bí ẹni wọ́n ṣe rí. Aláwọ̀ tó gbé ní Nàìjíríà tí wọ́n rí ṣe o, ṣùgbọ́n wọ́n á ti rí ṣe káwọn ìjọba tó wà ń ta ètò gbé.
àfẹni tó rí ṣe tó rí jẹ nínú màdàrú irú èèyàn bẹ́ẹ̀ nìkan ni ò ní complain nípa ọ̀rọ̀ Nàìjíríà. ṣùgbọ́n ní tó jẹ́ pé iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe tí ò gbowó ná lọ́wọ́ anybody tẹ́nibọ̀dì fún ní 10 kọ́bọ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lè sọ pé òun ní future tó dá ní Nàìjíríà. Yes, gbogbo ara mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ wọ́n wá dàbí aláìmọ̀ọ́ṣe. ẹlòmíì wà ọmọ Yorùbá ni ó wà ní òyìnbó kò lè sùn kò lè wo a máa faṣẹ́ ni kẹ́yìn yàwá tó wà ní diaspora tó bá dé lẹ́nu ìpa ẹ̀ṣọ́ síta. ẹlòmíì wà ní ẹ̀yìn ìyàwó tó jẹ́ pé iṣẹ́ tẹ̀ ń ṣe lóyìnbó lè ṣe ní Nàìjíríà láéláé. ṣé wàá kó rí bẹ́ẹ̀? ìdí nìyẹn ta fi sọ wípé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbòmìnira, ó gbọ́dọ̀ gbòmìnira. a dẹ̀ ń pariwo fún bàbá Tinubu látijọ́ yìí wọn ò fẹ́ gbọ́, ṣó dìgbà táwọn wèrè tó bá ṣe ń jàǹbá wọ ibẹ̀ yẹn kọ́ là ń lọ. ẹ jẹ́ sáré play video ìgbọ́ kí tó play video yìí ẹ jẹ́ sáré dé ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́. láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742527137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. láàólá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì bóyá ní ẹni bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré kò tóbi dáadáa tàbí kò rí kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ àbò fàdúdùn ó fẹ́ pẹ́ lórí ẹ̀ ẹ pé Alhaji láàólá bitter tea ẹ nọ́mbà wọn ni wọ́n ti pè kọjá yẹn ẹ pè wọ́n. oní prostate cancer ni liver problem ni heart anything tó mọ̀ pé tiade medical lè cure pé wọ́n they deliver all over the world. náà ká padà sórí ọ̀rọ̀ ta tí ń bọ̀ tó gbé ní kí sáré ṣe torí tí ọ̀rọ̀ yẹn bá wọ̀ mí lára tán ó ṣeé ṣe kí mo má ráyè àti ṣáàdúrà yẹn mọ́. mo lè fọwọ́ wọn sọ̀yà yes láàólá bitter tea is one of the best tèmi sì rí o. now ọmọ Yorùbá kan ṣe kọ̀ọ̀kan tó ba ọgbà ayé lẹ́rù ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nílé báyìí ti gbọ́ tó ṣẹ̀ ṣẹlẹ̀ ni. kí lọ́mọ Yorùbá yìí ṣe àwọn òyìnbó ni wọ́n tún bẹ̀ tó bá dàbí ẹ wò. It's time to share what is nice, and that's why I'm bringing it to you. This man, that Professor Dapo Akande, is an international lawyer. He was appointed for election as a judge by the UK government a day or two ago. You see it on your screen, to serve as a judge in the International Court of Justice. You know that Court of Justice in Hague? Yes, Professor Dapo Akande will be serving there. Right. So, share it. Let people know that Nigerians are known for what is good as well. That's the update I have. ti wo fídíò yẹn bẹ́ẹ̀ yẹn ẹ ti wò ó. àní àwọn ọmọ Yorùbá orí wa pèsè ọ ní United Kingdom to nominate Professor Dapo Akande for election as a judge to the International Court of Justice. ṣe é pé ìwúrí ńlá ló jẹ́ fún àwọn ọmọ Yorùbá. àwọn ọmọ Yorùbá kan wà tó jẹ́ wípé tó bá gbọ́ nǹkan yìí nísìn wọ́n ní kí ni big D wà níbẹ̀, big D ó wà níbẹ̀. irú ẹni ní ṣe pé ó tún fẹ́ bẹ̀ kó wá ṣe ni o kò ń ṣe pé òun ló fẹ́ ṣe o. wọ́n tún ní the UK National Group will nominate Professor Akande in 2026 for election as a judge
to the International Court of Justice based in the Hague. Inú ẹ̀rù wọ́n bẹ máa yẹn ni torí wọ́n mọ̀ pé àwọn ọmọ Yorùbá orí wa pé pérépéré orí máa yẹn pé inú ẹ̀rù Mr. Akande, Mr. Professor Dàpọ̀ Akande, àwọn ọmọ Yorùbá Ọlọ́run fún wa ní glory gan. Àwọn ọmọ Yorùbá àwa là ń ṣera wa tá à ń gbéra wa lé àwọn olóṣèlú lọ́wọ́. Àwọn olóṣèlú ti wá sọ àwọn ọmọ Yorùbá di ẹrú lórí ilẹ̀ bàbá wa, ohun tí ò lè ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Kí lè là àwọn nǹkan tó fà á tí ò ṣe kí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀? Lára àwọn nǹkan tó fà á ni pé àṣà àti ṣe wá sì wà pérépéré. Àwọn tí wọ́n dẹ̀ fi ń jọba nígbà yẹn alágbára ló máa ń jẹ́, wọ́n máa ń lóògùn bí àpáàrà débi pé ìwọ gómìnà wọn bí aláìjà gómìnà kankan rí kó wojú gómìnà kó wojú ọba nígbà yẹn. Nígbà yìí àtijọ́ nígbà tó bá sì ń jẹ ọba mi lè wòyàn báyìí pẹ́pẹ́ rẹ̀ máa gbẹ lára ẹni yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Láyé àtijọ́ kò sí DSS, sójà, army, any security tí wọ́n bí aláìyá ẹ̀dá kó ṣe fèrèfèrè sí ìsàkání àwọn ọba níwọ̀n tó jẹ́ security tó lè yìnbọn fọ́ba tẹ́pẹ́ bí abẹ́ ẹ̀fọ́ tó dé ló máa kó gbogbo ọta yẹn jẹ fúnra ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ni Yorùbá ló jẹ́ kí Yorùbá máa ní tẹ̀síwájú nígbà kan kó tó di pé Nàìjíríà sọ Yorùbá di èrò ẹ̀yìn báyìí. Kọ́lọ́hún ni ṣèmi àti ní èrò ẹ̀yìn. Ìṣẹ̀ṣe ni gbogbo ayé fi ń bẹ̀rù Yorùbá tẹ́lẹ̀. I'm not preaching religion. Mo kàn sọ fáàtì ni. Ìṣẹ̀ṣe ó wà nù kan tí gbogbo ayé fi ń bẹ̀rù wa torí wọn lè kù gìrì bá wa anyhow. Irú nǹkan táwọn Fúlàní ìṣe nísìnyí nígbà tí Yorùbá sì ń jẹ́ Yorùbá, Fúlàní wo ni wọ́n bí dúdú wọn fàdà ẹ̀dá kó wọn abúlé wá kó wá pààyàn. Láyà tó bá jẹ́ àtijọ́ ni Fúlàní tó bá ní lọ́kàn pé òun fẹ́ wá pa ọmọ Yorùbá kọ̀ọ̀kan, mo fi ọlọ́gbọ́ra fún yín, kò ní dé inú abúlé yẹn tí mọ́tò àfẹ́pá. Nǹkan kan ṣáà ṣẹlẹ̀ sí débi pé kò ní dé bẹ́ẹ̀. Tó bá tiẹ̀ tún wá dé bẹ́ẹ̀ wọ́n máa fi ránṣẹ́ sọ̀rùn ni. Ilẹ̀ Yorùbá ti wá di ibi táwọn kọ́kọ́ lè wá máa gùn wá gàràgà. Èrò wájú làwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀, Ọlọ́run ní ṣe wá lórí ẹ̀yìn. Òun láṣẹ ń pariwo fún ẹ̀yin wèrè ìbúkọ oníjẹkújẹ tẹ torí nǹkan tí ẹ máa jẹ tẹ́ ń fẹnu múlẹ̀ kiri. Nǹkan máa jẹ kò jẹ́ kẹ́ gbọ́. Yes, ẹ wo àrà táwọn Fúlàní ń dá nísìn, ẹ wo àrà tí wọ́n ń dá. Mélòó nínú àwọn ọba wa ló lè fèsì Sẹ́ríkí lásán? Mélòó nínú àwọn ọba wa ló lágbára láti pàṣẹ nílùú wọn mọ́? A lè ń sọ fún ẹ̀yin bàbá yìí wípé tí kìíní ìbá délẹ̀ akàbó nílé akàbó lóde. Ẹ wo tó ń ṣẹlẹ̀ nísìnyí. Mo jáde mo sọ̀rọ̀ kan ní about 6 days ago sí 5 days ago. Ọ̀rọ̀ yẹn àwọn Fúlàní wọ́n wá sí governor's office ní governor's house. Wọ́n wá bẹ̀ wọ́n wá kidnap ẹni tó jẹ́ ọ̀rẹ́ governor Ali. Tọ́ba nìkan Ali kí ni èèyàn tó súnmọ́yàn pẹ́kípẹ́kí. Wọ́n jí gbé wọ́n gbé lọ. Èmi ò tí padà gbọ́ ẹni tí ń pa ìbáyìí. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ta ló mọ̀ tó bá jẹ́ gómìnà rẹ̀ lọ́fẹ́ wá gbé torí agbọ́pọ̀ ní gómìnà sí Nàìjíríà gbà yẹn kàálé ká gbọ́ bẹ́ẹ̀. Who knows tó bá jẹ́ gómìnà ni wọ́n fẹ́ wá gbé? Who knows? Ṣáwọn tí wọ́n lè gbèrú èèyàn bẹ́ẹ̀ yẹn àbẹ́fẹ́ sọ fún mi pẹ́ ni yẹn ò ní escort.
ẹ fẹ́ ní kò ní security ṣe ẹ fẹ́ ní kò ní security ẹ sọ fún mi náà bí gómìnà ṣe nílò náà ní gbọ̀wọ́ tún jí gbé. Ara nǹkan táwa ń sọ fún gómìnà Ṣèyí Mákindé, gómìnà Dàpọ̀ Abíọ́dún, gómìnà Sanwó-Olú, gómìnà Adélékè, gómìnà Oyèbánjí àti gómìnà Adébánjí àbí Oyèbánjí kí ló kọ gómìnà Èkìtì náà ó kọ tápá wọn mi lórí. Náà ẹ̀rọ báwọn Fúlàní ṣe ń ṣe wá ń ṣekúṣe, ẹ̀rọ bó ṣe ń ṣe kinní fún wa ẹ̀ka bẹ́ẹ̀ ni bàbá Máyégún. Olúsadé ní pẹ́ẹ́n abáwọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa bàbá Máyégún tí ẹ rí tí wọ́n ṣò náà bá wọn nísìnyí wọ́n jẹ́ ògbóǹtarìgì babaláwo tó gbọ́ fábẹ́ ní wẹjú mo máa ń sọ mi ìmọ̀ wọn rí ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n introduce wọn sí mi torí pé èèyàn náà láṣọ èèyàn náà lè mú yàn mọ̀yàn mi rí wọn rí but a ti sọ̀rọ̀ yìí lórí fóònù bí àwọn èèyàn ṣe ń ròyìn wọn bóyá o fẹ́ dira ni o fẹ́ gbàwé ìgbélù òun ojú ọlọ́run fọmọ ni ológun ìdílé ni ogun tajà ni afàrò ni gbogbo nǹkan bẹ́ẹ̀ ẹ pé bàbá Máyégún torí àsìkò tá a wà á ní láti dira ìwọ tó bá ní babaláwo ní eré ọ̀dọ́ ẹ o lè máa lù ú eléyìí wà fáwọn tí wọ́n bá níbi tí wọ́n fẹ́ lọ bí àwọn tó máa ń pè mí dẹrù níbí yọkẹrẹ ibi tí a bá dé nílẹ̀ Yorùbá lè níyì ẹni tí ó bá dira tó láyẹta tó ní tìdíjò tó ní fọ́bọ tó ní ayẹta tó ní afẹ́ta tó ní ayéra àyíjáni fún òní òkìgbẹ́ nǹkankan òun wá ń rìn káàkiri ilẹ̀ Yorùbá my brother wọ́n ti pa ẹ́ kọ́ àná òsè kí wọ́n lọ sí ẹ lókù nígbà tí àwọn British tí wọ́n gbé ìjọba fún àwọn Fúlàní wọ́n ti sẹ́ǹsì àwọn ọmọ Yorùbá wọ́n rí pé we are highly intelligent people wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá gbé ìjọba fún Yorùbá táwọn bá gbé agbára Nàìjíríà fún Yorùbá wọ́n mọ̀ pé àwọn táwọn gbé ìjọba fún wa kọ́ mọ̀ pé àwọn ò lè pàṣẹ fún wa mọ́ wọ́n mọ̀ pé àwọn ọ̀dọ̀kọ́ náà máa dictate fún wa wọ́n dẹ̀ mọ̀ pé Nàìjíríà ti máa lọ very far ni wọ́n ṣe gbé fún wa lọ́ ṣe gbé fún àwọn Fúlàní wọ́n ti wá lo gbogbo ọ̀nà tí wọ́n lè lò láti torí àwọn tó ń ṣe British/Fúlàní agenda yẹn ní tó wà lọ́kàn wọn ni wípé kó jẹ́ Fúlàní nìkan lèyà tó máa pàṣẹ tó máa resist nígbà tó wò lọ rúbọ̀ pé kí láwọn lè fi mú àwọn ọmọ Yorùbá wọ́n ti try gbogbo ọ̀nà kò work ọdẹ mọ̀ pé táwọn bá kó bu wọlé Yorùbá ọmọ páwọn ò ní jẹ lọ ọdẹ mọ̀ páwọn tí ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀rù wọ́n mọ̀ ọwá gbé àwọn kan dìde wọ́n ní kọ́ lọ máa gba ẹ̀sìn lọ́wọ́ wa kọ́ gbà ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa torí ṣẹ̀ṣẹ̀ ló fún wọn ní problem bí kọ́ mọ́ ba Yorùbá tó gbọ́ràn sí wọn lẹ́nu kọ́ yìnbọn fún kí wọ́n ní kẹ́nìkan yìnbọn fún ẹni tó bẹ̀rù yìnbọn fún ọba yẹn kọ́tàbọ̀ yẹn kó fọ́ ayọ̀ díẹ̀ kó gbogbo ẹ̀jẹ̀ kó pàdánù ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni wọ́n ti rí
tí wọ́n fi mọ̀ pé àwọn ò lè fogun pawárẹ́. Gbogbo ayé ló mọ̀, ọmọ páwọn ò lè fi ogun fi palẹ̀ Yorùbá rẹ́. Ọmọ pé ta bá ń sọ̀rọ̀ ogun jíjà, kí ilẹ̀ Yorùbá jẹ́ kan nínú àwọn ẹ̀yà tí ó lè gbẹ́ nínú pàǹjagun láì lùbọn, láì lu anything. Spirituality ní ayé àtijọ́ tógun bá bẹ̀rẹ̀ tàbí àwọn bàbá tó bá fẹ́ lọ jagun, nígbà míì wọ́n máa wà lé, wọ́n máa sùn, bọ́ọ̀dì wọn á dẹ̀ máa jagun lọ lójú ogun. Bẹ́ẹ̀ ni láyé àtijọ́ àwọn bàbá máa wà nílé, wọ́n máa sùn, wọ́n dẹ̀ wà lójú ogun, wọ́n ń jagun. Wọ́n máa bá ọ̀pẹ sọ̀rọ̀, ọ̀pẹ máa paradà, á lọ jagun. Wọ́n bá igi ọ̀pẹ, ìrókò, igi arèrè, bẹ́ẹ̀ lọ, wọ́n máa bá wọn sọ̀rọ̀, wọ́n á dẹ̀ lọ máa jagun. Wọ́n ti rí pé wọ́n lè fogun ṣẹ́gun wa nílẹ̀ Yorùbá, ọgbọ́n ni wọ́n lè lò. Wọ́n wá gbé àwọn Fúlàní kan dìde tí wọ́n ti gbọ́ Yorùbá dáadáa, kódà ju ọmọ Yorùbá mi lọ. Wọ́n wá gbé wọn dìde, wọ́n wá ní kọ́ lọ máa gba ẹ̀sìn lọ́wọ́ wa. Láyé àtijọ́ ọmọ tó bá ti bí lè ní, kí wọ́n tó ṣe jọ́ mẹ́jọ ẹ̀, kí wọ́n tó ṣe ìkómọ ẹ̀, oògùn bọ́ ti wà lára ẹ̀, oògùn àdá ti wà lára ẹ̀, oògùn ìgò kọ́gun kó má wọlé ti wà lára ẹ̀, kọ́fẹ̀bẹ̀ oògùn kó má wọlé kó ti wà lára ẹ̀, oríṣiríṣi nǹkan ló máa wà lára ẹ̀. Àgbélọ́dọ̀ àwọn máa fi wẹ̀ fún for some months or years or weeks. Gbogbo ọmọ Yorùbá ni wọ́n máa ń sè nínú àgbo láyé àtijọ́. Àwọn òyìnbó wá gba ogbò kan yẹn lọ́wọ́ wa. Olúwo náà jẹ́ kan láwọn tí wọ́n ń lò. Gbogbo ẹni ni mo fi ń sọ. Torí tí wọ́n bá lo, tó bá pé wọ́n lo Olúwo, then ká jẹ́ pé Olúwo ti yí lórí nìyẹn. Inú kan máa lò ó, ọ̀tún ẹ̀ ń lò ní. Torí ògbò ò fi bò náà, kò fi bò. Gbogbo wa la nígbà tó lọ Saudi, tó lọ sí palace ọba Saudi, gbogbo wa la rí náà. Ó tún fẹ́ ọmọ Àdó Bayero tó jẹ́ emir tí wọ́n yọ bí ìjìgá. Olúwo fẹ́ ọmọ ẹ̀ Fúlàní. So automatically nísìnyí báyìí ọmọ yẹn lẹ́tọ̀ọ́ láti jà sípò ọba nílẹ̀ Yorùbá. Ara àwọn àjẹ́ndà àwọn Fúlàní ni. Wọ́n bí eré wọ́n ti fẹ́ ìgbàṣẹ̀ṣe tán lọ́wọ́ àwọn ọmọ Yorùbá, lẹ́yìn àwa kan díẹ̀díẹ̀ tí a ò kó dànù tán, tí a kó àwọn kan bàbá ńlá bàbá wa dànù tán. Nísìnyí báyìí bí wọ́n ṣe wá gbàṣẹ̀ṣe lọ́wọ́ so many people yẹn, ẹ̀wọ̀n rate tó fi ń pa àwọn ọmọ Yorùbá, ẹ̀wọ̀n rate tí wọ́n fi ń pa àwọn ọmọ Yorùbá, tó ń pa wá nípakúpa, tó ń pa wá nípa ẹran, tó ń pa wá nípa ajá. Gbogbo ayé ló rí náà. Ṣó jẹ́ kí Fúlàní yìnbọn fọmọ Yorùbá kó wọlé ṣá? Mo lè sọ nínú last video mi, mo ní gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹja lọ dira. Kò ṣe pé a fẹ́ lọ attack anybody, no. Kí la fẹ́ ṣe? N ta fẹ́ ṣe kọjá wípé kí gbogbo wa rí dájú pé a lọ ṣògbọ́n oríṣiríṣi nǹkan láti lè protect ara wa, nítorí pé security Nigeria ti fail. Even Nigeria as a country has failed, expired. So nígbà tí wílé ti wá ṣẹlẹ̀, ó dẹ̀ lówó tó máa fi gba security, ó tún wá rẹ̀ ni tó ní wá ṣe nǹkan àìsí mi ńlá wọ́n kọ́ pàyà ẹ̀ dànù, wọ́n pa ẹ́ fínfín. Ẹgbẹ́ ń fi ọ̀rọ̀ àwọn ọba Èkìtì fi ṣe example fún yín. Ọlọ́run dẹ̀ ṣe kìkọ́nú àwọn èèyàn wa tí wọ́n lọ interview ọba kan lẹ́kìtì níkẹrẹ́. Ọba yẹn náà sọ mọ́rọ̀, kábíyèsí Elédùmarè, ọba yẹn sọ mọ́rọ̀. Ọba yẹn ní ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá a ò gbọ́dọ̀ jẹ́ kó parun. Ọba yẹn ní ṣé arántí pé mẹ́ta làwọn ọba tí wọ́n wà ní mọ́tò káwọn Fúlàní attack.
wọ́n ṣe gbéra fáwọn méjì wọ́n kú. Ṣé wọ́n yìnbọn fún màá yẹn náà wọ́n dàbọ̀ bo gidi bí màá yẹn ṣe sá lọ nípa kan tá padà gbọ́. Máa yẹn kàn sọ pé nípa àwọn sáré ní o nípa àwọn bó ṣe jẹ́ kágbàlagbà ṣe sọ̀rọ̀ nìyẹn. Ṣé wá ni wọ́n yìnbọn fún àwọn kò wọlé ni kọ́ ọ̀ lè sọ bẹ́ẹ̀ náà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ok tábà tí ẹ̀rí ti bàbá yẹn ẹ̀rù bàbá wa olóyè Sunday Igboho nígbà tí wọ́n lọ bá olóyè burúkú ọmọ àlè Sàlíù yẹn ṣùgbọ́n láwọn ọmọ ẹ̀ bí ẹ̀mẹ́rin ló yìnbọn mọ́ bàbá bí ẹ̀mẹ́rin tó bá jẹ́ pé olúwa mi ò dúró rí kí làbá máa sọ wọ́n ní ṣèbá tí ní ká má lọ bẹ̀ kíní kan ẹja lọ dira o. A gbọ́dọ̀ gba ilẹ̀ Yorùbá àwọn ògo ilẹ̀ Yorùbá tí ń sọnù jù ó ti ń sọnù jù ẹ̀rù náà kan náà tí wọ́n ní airport ní outside country ní ìwọ̀n tí wọ́n kọ̀ wọ́n mọ̀ kẹ́yìn tẹ́ bá wọ́n kẹ́lá mi kọ́ sí comment section. Àìmọye ọmọ Yorùbá tó jẹ́ pé they are billionaire in dollars tó jẹ́ pé àwọn olórí burúkú tí wọ́n ń bà lù yìí jẹ́ àwọn káwọn níwọ̀n jẹ́ káwọn investor yẹn wọlé torí ẹ̀kọ́ tó bá wọlé tí Fúlàní bá pa wọ́n dànù ẹkọ́nọ́mì Nàìjíríà máa bà iṣẹ́ wọn jẹ́. Òun làwa ṣe ń fàsìkò yìí sọ fún bàbá Tinubu ó ti ẹ̀yìn fún ara yìí ti fojú ara yìí rí nísìn ẹ ti rí pé àwọn Fúlàní wọn ò nífẹ̀ẹ́ yín wọ́n ń tọ̀ yín ni then kò sí nǹkan kan tó yẹ kẹ́ máa rò nísìn ju bí ẹ ṣe fẹ́ fààyè káwa tá à ń ṣe Yorùbá nation ká dá dúró lọ torí kò sí nǹkan tó dàbí ilé. Kẹ́rọ fídíò tí mo fi hàn yìí ẹ wò bí ẹ̀bọ́n ṣe pàtàkì ẹni yẹn tọ́lọ́ fẹ́ nominate ẹ̀ kọ́ ṣe nominate Haúsá kọ́ ṣe nominate Igbo ìyẹn lọ fi máa mọ̀ pé ìran aládé ni wá a ò kì í ṣe ìran ọkọ̀ jákujàku ìran aládé ni ìran Yorùbá ìran tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́kejì tí mo tún ní mo fẹ́ sọ òun ní títa àwọn ìlú tá a lọ torí pé mo ti release ti Ghana ni mo fẹ́ sọ ti Ghana yìí ó dìgbà tí máa release àwọn kọ́ńtì yòókù náà kí tó sọ̀kan tí a lọ ṣe níbẹ̀. Gbogbo ilẹ̀ rí ti Ghana ìgbà tá à ń bọ̀ lé àdúró ní Ghana a lọ kí àwọn ọba Yorùbá gbogbo ibi tá a lọ náà ká lọ kí àwọn ọba Yorùbá tó wà níbẹ̀ ni lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí torí ẹ̀ lọ ṣe rí tí mo máa ń sọ fún yín wípé ẹ jẹ́ kí a sowọ́pọ̀. Àwọn ọba Yorùbá tó wà níta tí wọ́n sí ní Nàìjíríà kódà bí wà gan nínú wọn tí ó sì ní Áfíríkà tó jẹ́ pé ọba dẹ̀ ni fún àwọn ọmọ Yorùbá tó bá gbọ́ nǹkan táwọn bàbá yẹn sọ gbogbo ayé lóhùn kí Yorùbá dá dúró torí tí Yorùbá bá dá dúró òmìnira ti dé bá gbogbo West Africa ó ti dé bá gbogbo Áfíríkà gan àṣírò tí bá níná ń jó lórí omi ẹni lọ kó rí ẹwà. Ọba Ghana yẹn kábíyèsí o àti gbogbo àwọn ìjòyè wọ́n jẹ́ ká God so good pé ẹ̀yin náà gbọ́ ní fídíò tí mo ẹ̀yin tẹ́bà dẹ̀ tí wò kẹlẹ́ wo fídíò tí mo release lánàá nípa ti Ghana títa àwọn ìyókù kọ́ńtì mẹ́ta tó kù náà gbogbo náà la máa release one after the other. No àwọn bàbá yẹn jẹ́ àwọn ọba àtàwọn bàbá àtàwọn ìyá yẹn wọ́n jẹ́ ká mọ̀ wípé ohun tó dá ní Yorùbá nation kò sí nǹkan tó dàbí ìtagbà orílẹ̀-èdè. Gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn tá bá gba orílẹ̀-èdè wa wọ́n ń bọ̀ lé mọ́yọ́ ọmọ Yorùbá tó wà ní Ghana ni they are more than half of Ghana population. Gbogbo investment tó wà ní gbogbo the whole of Ghana 85 to 90% yẹ ọmọ Yorùbá ló ní. Kí ló fà á? Torí pé wọ́n mọ̀ pé táwọn bá wá ṣe business nílé ẹnìkan bà business jẹ́ kí ayé wọn bàjẹ́ tàbí kí àwọn fún ara wọn kọ́ jí wọn bí kọ́ pa wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn ò ṣe wá invest mọ́ sílé. A lè sọ pé wọ́n lọ ń pa
aṣáàyè ti Dr. Fatai Aburode, ààrẹ ti Mr. Gbenga, ó pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti lọ ṣiṣẹ́, wọ́n ti pa owó tó ń dẹ́rù bòṣì, wọ́n wá wò pé ìyà ń jẹ àwa ta jẹ́ ọmọ àtàwọn àbúrò wọn nílé, bàbá ìwà dáṣẹ́lẹ̀. Mr. Fatai Aburode, may your soul rest in peace. Wọ́n dáṣẹ́lẹ̀, Fúlàní da màálù wọ inú oko wọn, wọ́n wà lọ́bẹ̀jọ́ tó Sẹ́ríkì Fúlàní allegedly. Nígbà tí bàbá rẹ̀ máa dé oko wọn padà, àwọn Fúlàní dẹ̀ mú máa ẹ̀ wọ́n dẹ̀ ṣapa tẹ́mi fi bọ́ lára ẹ̀. Tí Mr. Gbenga náà kọ́ tí wọ́n kọ́ hòtẹ́ẹ̀ sí ó dà pé yá Ògbómọ̀ṣọ́ ni tọ́mu tọ́ pa, ṣé wọ́n nìyẹn náà? Ọkọ̀ olóyún kọ́, Fúlàní la gbọ́ pé ó pa ọkọ̀ olóyún náà. Gbogbo nǹkan yìí dẹ̀ ń ṣẹlẹ̀ nítorí wípé a sì jọ wà papọ̀. Ẹ̀yin náà nǹkan tó ń ṣẹlẹ̀ sí bàbá Tinubu nísìnyí, kò ń ṣe pé bàbá yẹn ló gbìyànjú, but kò sí bó ṣe lè gbìyànjú tó kò lè yọ. Ó dàbí kéèyàn fi ọwọ́ méjèèjì fi bu iyọ̀, tí bá tẹ̀lé ọwọ́ méjì yẹn ti pọ̀ jù, kéèyàn fọwọ́ kan bu tàbí kéèyàn fi bu iyọ̀ báyìí kó wá dà sínú ọ̀sà. Ṣe ipò ti kọjá, it is beyond man imagination. So àwọn kan wà tí wọ́n pè ní kábà, tó jẹ́ pé n tó bá fẹ́ ni gọ́vùnà or president máa ṣe, àwọn ló kọ̀, àtàwọn làwọn British lò tó fi wọ́n control Nàìjíríà. A sọ fún yín bàbá Tinubu, ẹ̀yin lẹ gbọ́, àtọmọdé àtàgbà ló ṣépè fún yín báyìí nísìn. Ṣé yín ló ẹ̀kọ́ máa ṣépè fún? Bọ̀ nítorí ìmọ̀tara ẹni nìkan, nítorí pé ẹ̀ ń wò pé àjùmọ̀bí òjò kò kánú, pàdéjọ́ ọmọ Yorùbá nìkẹ́ káànú wa, ń tẹ́ ń jẹ́ ká mọ̀ nìyẹn. Káwọn òjò bínú sí bí ó ṣe àwọn ẹranko tó kàǹpé tí wọ́n ṣe oríṣiríṣi, àwa nífẹ̀ẹ́ yín jù wọ́n, àwọn ò nífẹ̀ẹ́ yín. Kórúkọ burúkú tí wọ́n fún yín làwọn ò fẹ́ jẹ́ kó fún yín. Nísìnyí báyìí gbogbo àwọn tó kàǹpé fún yín tí wọ́n gbowó lọ́wọ́ yín, ìbò làwọn aṣíwájú blogger tí wà báyìí, ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti ń ṣépè fún Tinubu, bẹ́ẹ̀ almost gbogbo wọn president wọn ti ṣépè fún Tinubu, gbogbo mẹ́ta náà ti ṣépè fún Tinubu, kó làwọn ṣe lọ́wọ́ báyìí, kíkọ́ ni wọ́n sì jáde lánàá tí mi ní dárúkọ ẹ̀ kí a má tún fún promotion, torí tẹ́bá lọ gbogbo wọn ti jẹ́ tán. Àti ìgbọ́ ti brọ́dà mi Omíyalé létà tá à ń padà gbọ́ àwọn nǹkan kan tá à gbọ́ tẹ́lẹ̀ tí wọ́n fi justify ìdí tí wọ́n ṣe lọ, bọ̀ síbẹ̀síbẹ̀ náà ọmọ Yorùbá ní gbogbo wa. Now Kẹ́yìnyá àti bàbá mi, mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ bá wa pé fídíò yìí, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. Tí bá ti round up ó sì máa pí àwọn fídíò kan fún yín tẹ́ máa wò lẹ́yìn, bọ̀ mi ní sọ̀rọ̀ mbẹ̀. Mo sọ pé kó kún fídíò méjì kẹ́ wá wò nǹkan táwọn èèyàn ń sọ nípa nǹkan tó ń lọ ní Nàìjíríà sí. Gbogbo nǹkan yìí láwọn ò fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀, but bóyá nítorí ẹ̀yin kẹ́ wò pé n tẹ́ máa jẹlẹ̀ ń wá ni, we don't know. Ẹ má gbàgbé láti like, share, comment, kẹ́ subscribe, kẹ́ turn notification button yín. So bàbá ṣe ń jùlẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ máa rí. A rẹ̀ fàṣìkò ìdúpẹ́ lọ́wọ́ Mr. Isaac tí wọ́n fún wa ní drone. Ṣé mo ti gbàgbé nǹkan wọn, màá padà wá dúpẹ́ lọ́wọ́ wọn. Àti wọ́n ni fún wa ní drone báyìí, so owó yẹn ti minus owó drone bí 6.8 to bí 5.8 to 6 million ní owó tá à ń wá fún àwọn equipment yẹn. So ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, fẹ́yìn tó bá fẹ́ support mi, ẹ support mi sí account number mi 02141687040 02141687040 GT Bank. Phone number mi ni +229 5774 7970.
plus 229 57 74 79 70 Oòduà gbé wa kó nígbé ọ̀dàlẹ̀. Tẹ́ bá gbọ́ àwọn nǹkan tó bá yẹn sọ ní Ghana iṣẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, ó ṣẹ̀ṣẹ̀ bá a ṣe máa lọ káàkiri tí gbogbo ìlú tó bá ti ní ọba Yorùbá nìyẹn all over the world. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ̀lé pè ní Masbi kíní kan gbòòrò ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa pé mo wà nínú plane kì lọ́tọ̀ fún wò pé Masbi kódà lè ní ìwọ lè wá sílé ọ̀dọ̀ mi àwọn ẹni pé Masbi lè wọ plane kíní kan that's as in could make any sense. Ìyẹn ẹ̀rí tí wọ́n rojọ́ mi ní burúkú fún kódà wọ́n sọ débi pé ẹni ẹ ṣiṣẹ́ nígboro ti lé mi ṣiṣẹ́ nígboro ti yẹra fún mi èyí ṣe kíníkan kìnìkan ìgbà kan dey play ẹkọ̀ ṣèlára Masbi ni Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ èmi kọ́ ó ṣe mímọ̀ ṣe ni àdúrà ìyá mi àti bàbá mi tó gbé lólùfẹ́ mi àdúrà yín ló ń gbà lórí mi àdúrà yín lọ́lọ́run gbọ́ tí Ọlọ́run fi ń tì mí sókè. Ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ tẹ́ ń rojọ́ mi káàkiri tẹ́ ń tẹnu bọ lẹ́gbẹ́ tó ṣépè fún ẹnájì tó yẹ kẹ́ fi máa ẹnájì tó yẹ kẹ́ máa gbé ní ṣẹ́yìn kí ṣẹ́yìn máa lọ sókè ẹnájì yẹn mọ̀ pé ń polówó Masbi ni ń polówó mi ni bẹ́ẹ̀ ṣe ń rojọ́ mi tó tẹ̀jú ọkọ̀ tí ìrònú burúkú àwọn tẹ́ ń rojọ́ fún náà ni wọ́n gbé wa sórí fóònù bọ́ ṣe ń bá yín sọ̀rọ̀ à ń gbọ́ bí ṣe máa sọ̀rọ̀ à ń gbọ́ gbogbo ọwọ́ wa ló bọ́ sí ìwé gbogbo ẹjọ́ tẹ tòótò tẹ̀sùn tẹ̀wé ọwọ́ mi ló bọ́ sí ẹjọ́ tẹ tòótò tẹ̀sùn tẹ̀wé ọwọ́ wa ló bọ́ sí gbogbo ẹ̀ là ń gbọ́. Ẹ̀yin náà chẹ́ẹ̀kì ara yín ẹ̀yin tẹ̀ rojọ́ mi burúkú ẹ chẹ́ẹ̀kì ara yín ṣé a tó ọmọ yìí ṣá ṣé o tọ́lọ́run ṣe fún ọmọ yìí ṣé Ọlọ́run ṣe fún wa kọ́lọ́run kì í ṣàánú ẹni tó bá ń dìtẹ̀ ọmọ làkejì ẹni tó bá ti ń ṣàbòsí èèyàn láyé kọ́lọ́run máa ń yẹra fún irú èèyàn bẹ́ẹ̀ ni ẹ lọ chẹ́ẹ̀kì ara yín ẹ̀yin fún ara yín gbá ti rí pé nǹkan ń ṣe yín torí létí Masbi ìkílé tọ́lọ́run kọ́ ni Masbi dẹ̀ ti ojú Masbi ti rókun ó ti rọ́ṣà kí lójú tí wọ́n ò tí ì rí. No be today kèmí kọ́ làwà bẹ̀rẹ̀ èmi kọ́ làwà bẹ̀rẹ̀ ká máa jìjàgbara video evidence wà online video tó sọ mí di gbogbo ẹni tí àwọn èèyàn mọ̀ mass burial for all our leaders is close to 14-15 years tí video yẹn ti jáde kórí YouTube nìkan ló wà tẹ́lẹ̀ ìgbà tó yá ni wọ́n gbé lọ sórí Facebook everywhere all over the world tí nǹkan bá ti ṣẹlẹ̀ nísìnyí tó jẹ́ nǹkan tí ò dá bí àwọn leader wọn ṣe nǹkan tí ò dá fún fídíò mi ni wọ́n máa ń play gbogbo ìgbà tí Tinubu ọkọ̀ bẹ̀rẹ̀ kínní ẹ̀ fídíò mi ni wọ́n ń lò nísìnyí tí wọ́n ti fi owó kó epo fídíò mi ni wọ́n tún gbé káàkiri nísìnyí pé mass burial for all our leaders. Ẹ gbà fún Ọlọ́run ìgbà míì wà kọ́lọ́run máa rágbàlagbà á ṣàánú ọmọdé nígbà míì dẹ̀ wà kọ́lọ́run máa ọmọdé á ṣàánú àgbàlagbà àjùṣẹ́rí ó máa ṣe o àníkẹ́ lọ chánẹ̀lì gbogbo agbára ayé sórí iṣẹ́ tẹ̀ ń ṣe tí ẹ̀yin náà bá fẹ́ jẹ́ kọ́ lọ́n bless yín ẹ má ṣàbòsí èèyàn ẹ má ṣàbòsí èèyàn kẹ má rojú èèyàn kiri ẹ má fẹ́ ní bá tèèyàn jẹ́ gbogbo mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà sílẹ̀ yìí téèyàn bá ti ń ṣe sọ́mọlàkejì òun lá máa affect tọ́lọ́ bá tún máa wá mú yín kẹ́ni tẹ́ ẹ̀ rojú ẹ̀ burúkú yẹn kó tún wá jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ sí kó tún jẹ́ ẹni tọ́lọ́run fẹ́ bíi tèmi báyìí. Ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń dẹnu tó ń ṣe ní mọ̀yọ́mọ́ sí ṣe Sunday Igboho èwo ni ayé ò ti bàjẹ́ nu wọn. Àká nígbà tí dárúkọ ṣọ́ọ̀bù láyé la fẹ́ sọ ni Èkó state chairman àwọn onímọ́tò tó ní yàrá ìyàwó tó ní governor backup tó ní everything ẹni tó gbà tó bẹ̀rẹ̀ sí ní àtàkì olóyè ẹni tó jẹ́ igi lọ́gba ẹ̀yìn ẹ̀ lọ́lọ́run lò fún at the end of the day ó tẹ́ níwájú yẹn débi pé ìyẹn ti ní kọ́ jù sẹ́wọ̀n báyìí ó ń fèsì ẹ̀sùn ìpànìyàn ẹ̀sùn ìdígunjalè a lot of things ni wọ́n kà sí lẹ́sẹ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀
Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn kan tó jẹ́ pé tẹ́ bá ti fi lè lọ ṣàbòsí ẹ̀ tàbí tí Ọlọ́run ojú ẹ̀ láì dáa Ọlọ́run á dẹ̀ máa wò yín báyìí títí yín á fi bàjẹ́ ẹ má lọ jáwọ́ máa fi ti kọjá lẹ́ẹ̀bù gbogbo nǹkan tẹ̀ ń wò yẹn ṣé ẹ pé mi ìdarí lóhùn ni ẹ wo kẹrin yẹn wá mo yín lọ.